káàbọ̀ sórí ìkànnì wẹ́ fún ọbọ̀lẹ̀ fún dáadáa fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pílẹ̀ fún ẹ̀wọ̀n inú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ fún àkọ́ kẹfìdílé àbí kẹfìdílé nǹkan kẹ máa bá a ká lọ bọ́ itú pẹ́ẹ́pẹ́ àṣírí nínú fídíò tẹ́ ń wó lẹ́gbẹ̀ẹ́ wa ẹ wò ó tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rí tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment kẹ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lórí ìkó ìtàbá filẹ̀ tẹ̀ ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti ẹ wò ó láì fòpá pọ̀lọpọ̀lọ péjọ fídíò náà rèé ẹ̀ka sojú abẹ́ ń kó. tó ń ta wàràwàràwàràwàrà táwọn èèyàn ń kó jẹ lọ́wọ́ àní ẹ fi lára lẹ̀ ẹ fi lára lẹ̀ mo kọrin Sànní kan bàbá Sànní Adé ó ní kókó jábélé kálukú ló mí ṣe tiẹ̀ kókó jábélé kálukú ló mí ṣe tiẹ̀ kí ẹ̀yin ṣe tẹ̀yin kí àwa ṣe tàwa kókó jábélé kálukú lómi ṣe tiẹ̀. àtẹ̀yìn tẹ̀ ń da àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ ọmọ tí ò níran tó jẹ́ pé ń tán jẹ lọ́wọ́ náà mọ̀ wọn àrántí ọjọ́ ọ̀la. ìrù ajá ìrù ẹlẹ́dẹ̀ ó mà ṣe o. ìwà oníkálukú ní ọmọ fi hàn pé lóòótọ́ eléyìí ọmọ ọkọ ni eléyìí ọmọ àlè ni eléyìí rárá eléyìí ẹranko ni ó kàn dá àwọn èèyàn bóra ni. orin Dayọ̀ Kújọrẹ̀ ni ó ní ìjà àgbà kọ́ la fẹ́ lásìkò yìí èmi làgbà ìwọ làgbà ó ní ká kọrin ìfẹ́ tó lè mọ́kọ dìgbò láyà dùbúlẹ̀ ayọ̀ tó lè mú aya dìgbò lọ́kọ dùbúlẹ̀ ayọ̀. a ní ká ṣera wa lọ́kàn ká lè lórí ọ̀fẹ́ àti gbára wa lọ́wọ́ àwọn Fúlàní. a ní ká ṣera wa lọ́kàn kọjú alẹ́ wa bá lè tòrò. a ní ká ṣera wa lọ́kàn kí ìran Fúlàní má bàa jèrè ilẹ̀ wa. a ní ká ṣera wa lọ́kàn àwọn àlejò ọ̀ràn tó dé bá wa ká tètè gbá wọn kúrò lórí ilẹ̀ wa. a ní ká ṣera wa lọ́kàn kárí ayé rà fún àwọn ọmọ wa tó ń bọ̀ torí àwọn bàbá wa ní pé wọ́n máa ráyé gbé ni. ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lèyẹn dẹ̀ ń gbà ráyé gbé. tá a bá fọlẹ̀ Yorùbá mọ́ tí ò sí ẹ̀pá ẹlù ẹ̀jìgbé àwọn ọmọ wa yóò fi rọrùn lò gbà. a ní ká ṣera wa lọ́kàn ohun rere tó ti sọnù lọ́wọ́ Yorùbá kó bàa lè padà. a ní ká ṣera wa lọ́kàn millions of the Yorùbás ní ìbẹ̀rù àwọn Fúlàní ti lé sókè òkun tó fẹ́ pé èrò àtiwálé ń bà wọ́n tó ti gba kámú. bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù. ìyẹn ti dorin àtijọ́. ẹni fẹ́ wálé ìrònú Fúlàní ìrònú ajínigbé ò jẹ́. a ní ká ṣera wa lọ́kàn ká pọwọ́pọ̀ ká tọ̀sọ́nà kan ká gbà ìyá wa lọ́wọ́ àwọn Fúlàní. ẹ̀yin ọmọ àlè kan ní rárá o àfẹ̀mí ó yẹ kó jẹ́ èmi ni ó yẹ kó jẹ́ èmi ó yẹ kó jẹ́ èmi. ẹ ti gbàgbé àfẹ̀mí lè rí ṣe tó wọgbó àfẹ̀mí lẹ́fọ́ ṣe tó wọ̀dàn àfẹ̀mí làgbáre rẹ ṣe tó yọ̀wó lórí ṣọ́nàṣọ́nà. àní ẹni Ọlọ́run bá ti gbé síwájú tàbí ẹni tọ́lọ́run ọba mi bá fà sókè ká pọwọ́pọ̀ ká ṣùgbà ẹ̀ pé ọmọ Yorùbá gidi lélẹ́yìí ọ̀rìngínà ọmọ kóòtù òjírèrè kájọ ní one vision láti lé àwọn ará bíbá yìí kúrò lórí ilẹ̀ wa. ṣùgbọ́n ọ̀tẹ̀ ò jẹ́ ẹ gbádùn ọ̀tẹ̀ ò jẹ́ ẹ gbádùn. Sunday Igboho kàwé
Sunday Igboho drama ló ń ṣe, tíátà ló àti. ọmọdé yẹn ti tún ṣe fíìmù mi o. Gbóni tí mò ń kọ ni pé yínmúyínmú kó máa yínmú, ẹ̀yin pẹ̀gànpẹ̀gàn kẹ́ máa pẹ̀gàn. Májàsọ́lá ó ń ṣáìn lójoojúmọ́. Bí ẹ ti pẹ̀gàn ẹ̀ tó bẹ́ẹ̀ lọ́lọ́run ọba mi gbé ga, torí kò rí ti yín rò ní. A ní nǹkan ṣe lọ́mọ Adéyẹmọ tí ò wá rúwọ́ ọjà, ṣùgbọ́n èyí ti ṣe pìtì. Ó ṣe mí láàánú fún yín. Mi ò ní sòyìnbó púpọ̀ láàárọ̀ yìí. Mi ò ní gbà kí ẹ̀gùn òyìnbó yẹ kó gùn mí, ṣùgbọ́n ó ṣe mí láàánú fún yín o. Tó bá dọ̀la wọn á bi àwọn ọmọ yín léèrè. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ̀yin ọmọ aládé, ẹ̀yin ọmọ odù tó dá ìwà, ẹ̀yin ọmọ odù tó ṣe kíni tó dá ìwà, gbogbo ẹ̀yin ọ̀ríjínà authentic ọmọlúàbí, ti dá janujanu mọ̀ àtẹni tó ṣetó láti ṣe. Àtàwọn tí ń kọrin ìgbàdí tí àwọn ní ọmọ ní òjogún ẹ̀, ayẹta tí àwọn ní ọmọ ní òjogún ẹ̀, ṣùgbọ́n wọn lè lo ayẹta yẹn láti fi la ọ̀nà ìgbàdí tẹ́ni láti fi kojú Fúlàní, káyé ọmọ wọn bá lè lóyin ládùn. Ẹ má bínú pé mi ò kí yín, mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn ìyá mi, mo kí gbogbo ojúlówó ọmọ Yorùbá káàbàtà níbikíbi tẹ́ bá wà. Ojúmọ́ ire yọ̀ mọ́ ọmọ yín ni. Ẹ̀yin tẹ́ ń sùn lọ́wọ́ oorun ayọ̀ lẹ́ máa sùn. Ẹ̀yin fúnra ara yín lẹ wọ bùsùn yín, ẹ̀yin fúnra yín lẹ dẹ̀ máa jí jáde láàárọ̀ la. Wọn ò ní gbé yín dùgbọ̀dùgbọ̀. Àgbàrá kì í fòkòtò, ire ayé yìí ò ní fò yín rò. Mo lọ́mọ Adéyẹmọ ti tún ṣe bẹ́bẹ́ o. Májàsọ́lá pẹ̀lú àwọn èèyàn ẹ ti tún ṣe bẹ́bẹ́. Àwọn tó ń kó àwọn ọlọ̀tẹ̀ síta tó ń sọ̀rọ̀, mo lójú ọmọ Yorùbá ò fọ́. Ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ mọ àwọn tí ń ṣe títí wá. 23/6/2026 Májàsọ́lá wọnú igbó Old Ọ̀yọ́ Park lánàá, ṣé àná ni? Inú mi dùn mo rí àwọn ọlọ́pàá ń bẹ̀, àwọn ọlọ́pàá tó wá láti Àbújá yẹn ni o. Mo dẹ̀ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bẹ̀. Mo tún rí àwọn èèyàn mi náà ìrù ẹkùn ń bẹ̀. Ẹ fi lára lẹ̀. Ẹ gbé ìtìjú dànù. Join the winning team. Sunday ọmọ Adéyẹmọ ò ṣe láti gba glory, tẹ́ ẹ bá mọ̀. Ó ṣe kí ìtura bá lè wà fún gbogbo ọmọ kóòtù òjíire ni. Maybe you don't know. Ẹni tó ṣẹ̀tì drum yẹn lára àwọn intelligent Nigeria police officer ni from Abuja. Òyìnbó yẹn ti tún máa wá. Àbújá tún ní ẹ̀sìn lẹ́yìn. Bẹ́ẹ̀ nìyàn bá ṣeun ká ló ṣeun. Májàsọ́lá ti tún ṣe bẹ́bẹ́ o. Májàsọ́lá ti tún ṣe bẹ́bẹ́. Ṣebí fíìmù 2 hours lẹ́rí tẹ̀ ń pariwo. I give you 2 hours. Lẹ́yìn 2 hours mo sọ pé Májàsọ́lá ẹ wá ṣe 3 hours lẹ́kìtì níbà yìí. Àwọn àgbààgbà Èkìtì sọ pé àwọn expect fíìmù 3 hours. Láì mọ̀ pé ọmọ Adéyẹmọ ti wà ní
Old Ọ̀yọ́ Park Reserve ó jura wọn lọ. Ẹni tó dẹ̀ ní ìfẹ́ ìran rẹ̀ á mọ̀ ọ́. A ní kẹ́ ẹ ṣe kan ẹ̀yin náà ẹ jáde síta. Leave Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho alone. Ṣé gbọ́ mi? Àwọn akéde síta Àmọ̀tẹ́kùn lámọ́ o ọ̀gá Àmọ̀tẹ́kùn wèrè kan náà tó kó aṣọ rẹ́ẹ̀dì sí lọ́rùn náà wá ń sọ̀rọ̀. Àwọn Àmọ̀tẹ́kùn ní okòtí tó pè ní ìrù ẹkùn yẹ̀yẹ́. Wọ́n ní ìpàkọ́ ògbóṣùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́. As e dey sweet us, e dey pay them. As e dey pay them, e dey sweet us. Ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè. Àtọ̀húnrìnwá yàtọ̀ sẹ́ni tó ní nǹkan. Borrow me ó yàtọ̀ sí pé I give it to you. Ìyẹn ni pé ntẹ́nìyàn ò bá ní kò lè fi tọrẹ fún yàn. Ọmọ Adéyẹmọ ti tún wọnú gbó rìsáàfù pẹ̀lú àwọn èèyàn ẹ o. Àwọn ọmọ Yorùbá àtàtà dẹ̀ rí. Àwọn ọmọ Yorùbá àtàtà ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá ẹ jájọ wò báyìí ná. Káwárí bíi gúrúùpù bíi mẹ́ta kankan lu igbó rìsáàfù yẹn lẹ́ẹ̀kan. Ta ni ó gba ògo ẹ̀? Ṣé kìí ṣe gbogbo àwọn ọmọ Yorùbá ni? Ìyẹn ni pé àwọn tó bá ń fọwọ́ iṣẹ́ ìsẹ́yìn ọ̀tá Yorùbá ni wọ́n. Bọ̀dá Ṣèyí Mákindé àbúrò Ṣèyí Mákindé ó lè lówó àwátúndù ẹ lọ lọ́jọ́ orí lóòótọ́ ìbànújẹ́ lọ́jọ́ orí o níbi tẹ́ ẹ bá bayé jẹ́ dé ṣùgbọ́n I want you to know ipò yẹn máa fi ẹ́ lẹ̀ lọ́jọ́ kan. Ṣe ló dàbí pé àṣàṣì Fáyọ̀ṣe ń mú ó ti mú Ṣèyí Mákindé pé kí Ṣèyí Mákindé máa ṣiṣẹ́ lọ ó dẹ̀ ń ṣiṣẹ́ tó bá dé pé wọ́n ti fún wa ní orí ọ̀fẹ́ láti wọ igbó rìsáàfù yẹn ẹ kúrò remember nígbà tó pé ọjọ́ mẹ́ta tán gbé àwọn yẹn over 42 peoples àwọn ọmọ kéékèèké. Igboho call the commander. Oh yeah. 2 boss. We have urgent assignment, emergency. Ṣèyí Mákindé dá wọn padà. Ngbà tó máa tọ́jọ́ kẹta ní Ṣèyí Mákindé wípé all the private security must be registered. Ó wá gbé ìgbìmọ̀ kan dìde ìgbìmọ̀ tí ò gbé dìde tẹ́lẹ̀. So he want to capture Sunday Igboho but Ọlọ́run ò fún ṣe. Tó bá jẹ́ pé ìgbà yẹn ni Sunday Igboho ti lórí ọ̀fẹ́ àti wọnú igbó rìsáàfù yẹn ṣé ìròyìn tá à ń gbọ́ pé wọ́n ti fi helicopter gbé àwọn ọmọ yẹn dé Kaduna bóyá òótọ́ ni bóyá irọ́ ni àti lè fẹsẹ̀ múlẹ̀ ṣé orú ìyá wáyé. Àní eégún tó bá mú òkìtì ta ni kẹ́ ẹ jẹ́ kó ta. Eégún tó bá mọ jójó ni ẹ jẹ́ kó jó. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ eégún tó bá mọ jójó ni máa ń gbayì láwùjọ. Tó mọ jójó dáadáa ló máa ń gbayì láwùjọ. Á lérò lẹ́yìn á tún gbayì. Olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ọmọ ládé Aláàfin Ọ̀ládé adé aládé làgbà fáláàfin ọmọ aládé jẹ́jẹ́ ẹ̀bùn ìran títí wọ̀nyí fúnni ní nǹkan ààbọ̀ wọ́n máa ń kí tó máa ń kún dẹ́dẹ́ làbí ń pè wọ́n lọ́mọ aládé kún ọmọ aládé jẹ́jẹ́ ẹ̀bùn
ọmọ bẹ́wúrẹ́ yín bá sọnù ẹ wá ọmọ bá gùtàn yín bá sọnù ẹ wá bó ṣe màálù yín ló sọnù ẹ wá o ṣùgbọ́n tó ọmọbìnrin tó dúdú tó pupa tó ní bákà tó ní ṣẹ́ẹ̀sì tó bá kọjá nílé àwọn aládìkú wọn máa ń firú wọn ṣaya ni lábí máa ń kì wọ́n lọ́kọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ tó yọ̀ sí ọkọ̀ rọ́pò. Ìgbòho àwọn abiyamọ ayé abiyamọ ọ̀run ní kó máa báṣẹ́ rẹ lọ. We love your film. Ìgbòho ti ṣẹ̀rù bà wọ́n ó tún já wọn láyà. Another movie ti tún jáde síta. Igboho at Reserve Forest tàbí ká pè ní Igboho at Ọ̀yọ́ Old Park Part 1. ẹ̀yẹ ìṣèkànnà ẹ fi Sunday Igboho lẹ̀ ẹ fi Sunday Igboho lẹ̀. We love him like that. Oh, he talk too much. We love him. Everywhere tó bá lọ lọ́wọ́ náà ti camera. We love him. We want to know everything Sunday Igboho is doing. The Yoruba, the authentic Yoruba, the original Yoruba love him. Kì í ṣe ẹni tó sọ fún wa ẹ fún wa lójú mẹ́fà ó máa lọlẹ̀. Yẹ̀yẹ́ ojú ti là. Mo ti sọ tẹ́lẹ̀ àwọn àgbàjọ wọn àná nígbà tí ìlú kọ̀ọ̀kan bá fẹ́ ní ọlọ́dẹ the security, let me call it security, káwọn ọmọ òde òní lè mọ̀ tẹ́ bá kó wọn jọ wọn máa béèrè agbolébo ní títí ẹ the kábíyèsí and ìjòyè àwọn ló máa mọ̀ wọ́n wọn kì í ṣe gbàgbọ́ náà tí máa ṣe interview wọn. Àwọn tó bá dé pé a kàn ń gbé ní ní ọmọ ìlú kẹta sí wá wọn ní ìwọ máa lọ ní títí ẹ. Mo lórí ọ̀fẹ́ níjọ́ kan mo bá bàbá mi lọ. Ìrántí aná jagunjagun ni wọn. Àwa lọmọ òró gbádàgì sẹ́nu ìjà ọmọ apáta ọjọ́ kọrin. Èmi lọ máa dá níwọ̀n ọkùnrin. Ọmọ òró gbádàgì sẹ́nu ìjà ọmọ apáta ọjọ́ kọrin. Ọmọ ògún ọmọ abẹ ọmọ amúndà pẹ́kọ̀rọ̀ ọkù. Ẹ jẹ́ kí n dá dúró bẹ́ẹ̀. Bàbá mi wá sọ wípé wọ́n ń fi àjòjì sọ́lù. Àjòjì tẹ́ ẹ bá fi sọ́lù òun ló máa kógun jàlú lọ́jọ́ ọ̀la. Àjòjì tẹ́ ẹ bá fi sọ́lù níjọ́ tó bá ṣe ń tí ò dáa tẹ́ bá ní kó kẹ́rù ẹ̀ kó kúrò nílùú kẹ́ẹ̀tì mọ̀ pé ìjọ́ yẹn lẹ ti kọ̀lẹ́tà sí olè. Those people that do wara on social media, they are not a genuine Yorubas. Go and check their blood. Bá ẹ̀jẹ̀ Fulanis in their blood. Òun lẹ́bìrí ohun tó máa dé yẹn bá ṣe ó máa rùn wọ́n nù ni. Bẹ́ẹ̀ dẹ̀rẹ́ inú nínú ní ìpẹ́tù. Ọmọ Adéyẹmọ inú nínú ló máa pọ̀tá rẹ̀ ẹni ló dífá fún àwọn onílára tí wọ́n dúró ní dúró kí ìran Yorùbá ó má nísinmi àwọn anagagaga ní òní nísinmi inú rírun ní pẹ̀tù o májàsọ́lá inú rírun ní ọ̀pọ̀tá rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ti ní ìṣe májàsọ́lá ń bí yín inú nínú ló máa pa yín. Bọ̀dá White Sunday Igboho tó kóró kásọ́wọ́ níbẹ̀ tó kóró kásọ́wọ́ níbẹ̀ yìí bọ̀dá White ọlọ́run bọ́ọ̀rùn ìgò magi how market. Ẹ̀yin náà lọ ṣe fíìmù tó jẹ́ pé ọmọ Yorùbá máa láìkì ẹ̀ àìmọye àwọn tó ṣe fíìmù lára àwọn onítìátà wa tó jẹ́ pé òun àti ìdílé ẹnìkan ló wò ó. Bẹ́ẹ̀ lè hàn mí máa ṣe kò tí ní jáde àwọn èèyàn ti máa sọ pé ìtọ́wò ní fíìmù yẹn máa jáde wọ́n ti rí ìbẹ̀rẹ̀ ẹ̀. Ẹ ṣe ìyá mi Esther
Adéoyè wọ́n ní we like the drama that Sunday Igboho is doing. ẹnì kan ṣe titi wọn ìrù ẹkùn has come to stay. ìrù ẹkùn kò ṣeé fi lájà lọ́wọ́. ẹ̀gbọ́n ní service people protecting access. ìrù ẹkùn kò ṣeé fi lájà lọ́wọ́. ẹni tọ́lọ́run ọba mi bá fún. adẹ̀sọ́ ń pé Fálànà ẹgbọ́ titi yín. ẹgbọ́ titi yín. adẹ̀dúpẹ́ lọ́wọ́ àwọn OPC that they have surrendered themselves to the assignment. pé àwọn búra fún ilẹ̀ Yorùbá ni pé ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ lójú àwọn ò búra fún Gani. We have lots of them tó jẹ́ ojúlówó ọmọ ọkọ ẹ̀ẹ́nì pasán ẹ̀ẹ́nì parẹ́ ẹ̀ẹ́nì pòfo. For those people say that ohun tí Sunday Igboho ṣe torí ẹ̀ la fi join OPC and OPC has lose focus, so it is better that we follow the person that have the vision. ẹ̀ẹ́nì gbọ́mọ sí èmi ni mo sọ bẹ́ẹ̀. Olódùmarè tó dẹ̀ sílẹ̀ kọjọ́ òní máa gbà wọlé àṣẹ. It is better you join Sunday Igboho. Ó ṣe mí láàánú nígbà tí mo rí àwọn fíìmù yẹn. Ẹ lọ wo orí TikTok mi ẹ̀ rí bẹ́ẹ̀. ṣe ló ń kọ ní bígbà táwọn kéré.